Ó ti wá dójú ẹ̀ pátápátá báyìí o ẹ̀yin èèyàn. Ọ̀rọ̀ rògbòdìyàn àárín MC Olúọmọ àti Tàfáségò ó ti di tí Dr. Ọláìyá Igwe ń gbé Quran jáde lé lórí láti ṣẹ́ ìpè rapata èpè ńlá lóríṣiríṣi lọ́lọ́kan ọ̀jọ̀kan fún ìyá Esabod àti Koko Zaria lórí ọ̀rọ̀ interview kan tí Koko Zaria ṣe recently yìí pẹ̀lú ìyá Esabod níbi tó ti ń sọ àwọn ọ̀rọ̀ bánilórúkọ jẹ́ lóríṣiríṣi nípa MC Olúọmọ àtàwọn tó jẹ́ loyalist MC Olúọmọ. Ṣé mọ̀ wípé ọ̀kan lára àwọn loyalist MC Olúọmọ náà ni actor Ọláìyá Igwe. Àwọn ọ̀rọ̀ tó sọ nínú interview yẹn nípa actor Ọláìyá Igwe ló mú kí actor Ọláìyá Igwe náà wá bọ́ta báyìí pẹ̀lú Quran lọ́wọ́ láti ṣẹ́ àwọn èpè lóríṣiríṣi bí wọ́n ṣe ń búra wípé tó bá jẹ́ lóòótọ́ làwọn ń gbowó róòdù làwọn náà ń gbowó róòdù kí nǹkan báyìí kó ṣẹlẹ̀ sáwọn. Bẹ́ẹ̀ ni àwọn èpè ràpàtà lóríṣiríṣi tí wọ́n ń gbé ìyá Esabod àti Koko Zaria ṣẹ́ nínú fídíò yìí ó lẹ́tìkẹ́ àfikẹ́ fetí ara yín gbọ́. Ó yá fọ́nrán yẹn rèé ẹ jẹ́ àjọgbọ́. Ọláìyá Igwe lórúkọ mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mo wá make some points láti mo fẹ́ kí àwọn nǹkan kan nínú àwọn ọ̀rọ̀ tí Koko Zaria àti ìyá Esabod tí wọ́n sọ ń pa mí ni. Ẹ̀yin kan tẹ́lẹ̀ ní kí n má sọ̀rọ̀ ẹ má bínú ẹ dáríjì mi kò dáa kí n má sọ̀rọ̀ mọ́ láti clear àwọn nǹkan kan nínú ọ̀rọ̀ wọn torí tí ara ayé bá gbọ́ náà máa gbàgbọ́ pé bẹ́ẹ̀ ni. Mi ò kì í ṣe member National Union, actor ni mí, film producer ni mí, director ni mí. Not to waste much of your time, I am a filmmaker. Tí gbogbo ayé dẹ̀mọ̀ torí pé director tún ni mí, gbogbo eré mi ni mo direct. Ẹ wò mí, Koko Zaria àti ìyá Esabod wọ́n ní mo ní garage union. Èmi ò ní garage. Kò dẹ̀ sẹ́ni bọ́dì inú ẹni tó ti ń ṣe union títí dìsìn yìí. Ẹni tó bá fún mi ní garage rí kó bọ́ta kó wá wí. Tí ò bá bọ́ta wípé yes mo ti fún ẹ garage rí. Ok mo fún ẹ garage eléyìí kó máa ṣàkóso ẹ̀ ìwọ́lá fún léléyìí. Tí ò bá bọ́ta mọ́tò ló máa pa. Kò ní ṣoríire. Ẹni tó bá fún mi ní garage rí mi ò ní garage. Ọ̀nà wo mo fẹ́ fi ní garage nígbà tí mi ò kì í ṣe member wọn. Esabod yẹn ẹ̀yin tẹ́ ń follow ẹ̀ kí ló tẹ́ ń waste time yín. Mi ò bá yín wí ẹ̀ ṣàfẹ́ rẹ́rìn ìyá tó ti wà ní zayn ó kàn pa àwọn ọ̀rọ̀ òṣì mo ti di gbá àkólẹ̀ lọ́wọ́ wèrè. One tèmi ò jọ ẹ kókó lè jọjú púpọ̀ ọba ìlú ó ti bú dáadáa ó ti ẹ̀mí tẹ́tí di customer ẹ̀ náà ó ti gbọ̀n mí tútú. Ohun tó dẹ̀ fa gbogbo òṣì tí ìyá Esabod yìí ń ṣe ni pé ó ti sọ pé òun fẹ́ ṣe birthday rí nígbà tí mi ò ń ṣe idiot táwọn ẹ̀ máa ṣe birthday shout fún ẹ Esabod ọmọ tó rán sí mi ò tí kú Bílédà tó ń pè ní Wàsó ó rán sí mi kóòtù mi sọ bẹ́ẹ̀ ó jíṣẹ́ kódà wọ́n sọ pé ó máa kówó lẹ̀ ó máa fún mi lówó ìwọ Esabod èmi á máa ṣe birthday shout máa pọ́n ilé níwọ̀n tó mú ìyá àwẹ̀rọ ìyá àgbàlagbà respect mama bí kíbi tẹ bá wà àwọn táwọn àwọn òǹwájú yìí ẹni tó jẹ́ ìyá fẹ́mi ọ̀gá ìyá fún mi nínú iṣẹ́ yìí tó gbọ́n tútú màá wá so daft màá ṣe shout fún wọ màá pọ́n ilé wọn kọ́ mi bẹ́ẹ̀ láti lé wa you are an idiot èmi á pọ́n wọlé kájà gbà pé mi ò jẹ́ nǹkan kan wájú wọ ti yẹ̀yẹ́ mi èébú olótùkù tó ti bú mi ìwọ àti ọmọ ẹ Koko Zaria ẹ wá lẹ̀dí àpòpọ̀ ẹ bẹ̀rẹ̀ sí bà mí jẹ́ ẹ ń bà mí jẹ́ ni àwọn aráyé náà mọ̀ ò pé ẹ̀ ń wá àtàmọ́ ni ó fọ̀yàn lórí òun give support a ò sọ̀rọ̀ ò tún bẹ̀rẹ̀ sí parọ́ ṣùgbọ́n o tó bá yẹ pé mi ò gba gáràjì lọ́wọ́ ẹnikẹ́ni tó jẹ́ iṣẹ́ tíátà mi ni mò ń ṣe ire ayọ̀ ajẹ́ tèmi ṣùgbọ́n tó bá yẹ pé mo gbà èmi náà kàn bóòsì níta gbangba sí ni gbogbo ìbànújẹ́ tó wà nù Al-Quran kó jẹ́ tèmi Lukman Ẹ̀bùn Olóyèdè ṣùgbọ́n tó bá jẹ́ pé rọ́ọ̀nì ìwọ Esabod àti Koko Zaria pamọ́ mi pé mo ní gáràjì gẹ́gẹ́ bíi mẹ́bà yín ìbànújẹ́ inú Al-Quran bó ṣe pọ̀ tó á jẹ́ ti wọ Abdulganiyu Koko Zaria á tún jẹ́ ti wọ Esabod Abọ́dẹ̀rìn ìbànújẹ́ èpè ẹkún kíkorò tó wà ní Al-Quran yìí á jẹ́ ti wọ Esabod torí mo láti pè dáadáa sínú Al-Quran yìí kó lè yí tiẹ̀ kó lè mú yàrá ìyá ẹ̀ kó lè mú ẹ̀ ṣó ti yẹ
ẹ jáwọ́ lọ́rọ̀ tèmi rọ́lẹ̀ ń pa ìbànújẹ́ ti dé báyìí lẹ́sẹ̀ wárọ̀ pa kiri ohun tó dẹ̀ tún ṣe Esther Dog lẹ́lẹ́kejì lastly ohun tó ń dà ẹ́ láàmú òun ni pé wọ́n fẹ́ ṣe fíìmù ẹ̀ kan tí bọ́ọ̀ kan jẹ́ Aláìdé tó ní kí n kópa ń bẹ̀ wọ́n fẹ́ ṣètàn ṣé wọ́n jẹ́ gẹ́gẹ́ bí Olúfúnmiláyọ̀ Ransome Kuti ni tí wọ́n ṣètàn ẹ̀ tó wá láti ìlú mi ó mọ obìnrin takuntakun Olúfúnmiláyọ̀ ó ní good record jọ́nà ọlọ́fẹ́ ṣe fíìmù ẹ̀ nìbàdàn kí n wá kópa nú ẹ̀ mo dẹ̀ ní mi ò lè máa kópa nú wọ ìtàn wo ló ní tí ó jẹ́ ìtàn rẹ̀ tèmi náà èmi kìíní yìí máa wá kópa ń bẹ̀ Esther Dog ohun tó ń bí ẹnu sí mi pọ̀ ò bá sọ fáráàlú wọ́n ń pọ̀ mọ́ kan ní Aláìdé wọ́n náà mọ̀ ó fi ṣe ọmọ afẹ́ ẹ̀ nínú tíátà wa ó ṣe dé lórí burúkú tó wọ́n náà léèyàn nínú tíátà wa Aláìdé yẹn ló fẹ́ ṣe fíìmù ẹ̀ ó fẹ́ ṣe fíìmù ẹ̀ tó pè ní ọmọ Esther Board wọ́n bá pè mí pé kí n wá kópa bẹ̀ mo ní mi ò lè ṣe é sọ kí mo dárúkọ kóòtù mi sọ pé kọ́ bọ́ọ̀tà kan sọ pé rọ́ ni mò ń pa mo ní mi ò lè ṣe é ìtàn rẹ̀ wo ni ó wà lórí ìwọ Esther Board tó fẹ́ fi ṣe fíìmù tèmi máa kópa bẹ̀ fún ara ayé ẹ̀kọ́ wo ló wà lára ìwọ Esther Board tó máa ṣe ìwọ tó ń bu ọba ilẹ̀ Yorùbá tó yẹ̀yẹ́ wọn ìwọ tó tẹ̀ kátẹ́gbà pé mi ìgbà kò lè lèmi lọ́wọ́ ẹ̀ náà kọ́sítọ́mà dáadáa ni ìwọ ó yẹ̀yẹ́ ìyá tó yà tèmi màmá wa pẹ̀ náà tó máa pọ́n ilé ó dòódì ilé tèmi ọ̀tọ̀ ọmọ yẹn kọ́ mi ilé ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó dòódì ó ti yẹ níwọ tó nítàn dáadáa máa fẹ́ ṣe fíìmù tiẹ̀ máa kópa ń bẹ̀ irú mọ́rùkọ́ ò mọ ẹni tó mọ̀rú ẹni tó jókòó dáná ṣé kíní ẹ̀ tí tó sọ pé orí owó bàbà tó gbé kámẹ́rà fóònù sí tó fi ń wọ̀n wáyé nǹkan ọmọbìnrin má jẹ́ sọ̀sọ̀kúsọ tó fi yẹn náà ni a máa kọ́ mọ́tò yẹn tá a máa fi sọ fún ẹ wọ́n fẹ́ra ìwé Olúfúnmiláyọ̀ Ransome Kuti ìyá alálùbáríkà ìyá tó fi ń tọrọ ìyá gidi ilẹ̀ tó kún fún ilẹ̀ aláwọ̀ dúdú pàápàá àwọn obìnrin aláwọ̀ dúdú ó fẹ́ra ìwé àwọn abẹ́ ṣe fíìmù tiẹ̀ mí tẹ́ ẹ̀ mọ́ wọn ní tíátà náà mi mọ bó ṣe tó mi mọ nǹkan tó wà lára ẹ̀ mi mọ nǹkan tó fi mẹ́rìtì ẹ̀ láti gbé kábẹ́ kọ́ ṣe fídíò kọ́ ṣe fíìmù kémi dẹ́ bá wọn kópa ń bẹ̀ orí ẹ̀ ti burú Esther Dog orí ẹ̀ ò ti burú ìwà àti Koko Zaria ẹ̀ ní gbé ilé ayé ṣe rere tẹ́ bá tún kú inú nọ́lẹ̀ lọ àfi tó bá yẹ pé kò sí Al-Quran. ó lágbára o ẹ dákun ẹ̀yin èèyàn níbo gan lẹ́yìn gan lérò wípé gbogbo gbàgbọ́sì yìí á padà end sí torí mátà àwọn yìí ó ti lágbára jù ó ti dìjà rìn àwọn actor and actress mọ́ àwọn ọmọ ẹgbẹ́ onímọ́tò dáwọn claim wípé actor Láyà Igwe náà ń gbowó róòdù páwọn náà ń gba owó ní gáràjì ṣé lóòótọ́ ni ṣé rọ ni ẹ̀yin èèyàn actor Láyà Igwe wọ́n ti deny ẹ̀ báyìí o bẹ́ẹ̀ náà dẹ̀ ṣẹ́ èpè ńláńlá lóríṣiríṣi it is well kí ni opinion titi yín ẹ máa bá mi jù sí comment section and ká tó máa lọ gẹ́gẹ́ bí ìṣe wa ẹ ti já ká comment kan sí méjì ká tẹ̀ gbọ́n kan táwọn èèyàn náà sọ nípa mátà yìí. at Rọ́lámí Ọládàpọ̀ ó ní Igwe mo gbà fún ẹjọ́ ọlọ́run ọkùnrin takuntakun bàbá ńlá bàbá anybody sàn láàrin ajé ní múni pẹ́kọ̀rọ̀ you are true born of your father and a good role model in the movie industry. Okay, is that true? Ẹ̀yin èèyàn. Another commenter at Adédayọ̀ ó náà sọ wípé God bless you Ọláìyá Igwe. Okay, at Oyèdélé ó náà ní ìbàjẹ́ ènìyàn kò dáṣẹ́ Olúwa dúró fi wọ́n lẹ̀ má ṣe pè mọ́ wọ́n ti gbèpè already. Okay o at Ayọ̀délé Adébáyọ̀ náà ni is that Esther Dog for me please honestly bàbá Ọláìyá Igwe wọ́n ti respect eodeji wọn ìyá yẹn rárá anyway ṣé ìyá náà respect ara wọn ẹ̀yin èèyàn. Another person Àtúndé òun náà ni more respect Mr. Igwe and at Ṣẹ́gun Àjàlá òun náà sọ wípé I trust you, you are a principled and disciplined man. Ẹ̀yin èèyàn kí ni opinion titi yín ẹ máa bá mi jù sí comment and ẹ má gbàgbé láti máa follow DJ Naija Online TV lórí ayélujára Facebook link tó máa gbé yín dé page wa wà ní abẹ́ fídíò yìí from there ẹ tún máa gbádùn wa lọ́lọ́kan-ò-jọ̀kan títí dìgbà míì ire o.